the thugs recognized me. I know the guy. I know him. I pointed to it. This is Ajishafe. This is Ajishafe. And that was how they started. Nílòkò níbikíbi tí a bá wà. Ẹ̀yin olóṣèlú, èmi ò mọ̀, mo mú fídíò kan wá fún wa, mo fẹ́ kẹ́ wá wò ó. Ẹ wá wo nǹkan tí wọ́n fi ojú arákùnrin rí. Ẹ̀yin olóṣèlú Ondo State, my own state, Sunshine State, ìlú tó ní everything, tó ń jìyà fún everything. They have everything and they suffer for everything. They have the largest bitumen in the world and they don't have road. They have a lot of things, resources. We don't have anything. You know, those say we suffer for everything. No life, nothing. Not only we talk about life, that one is in Nigeria generally. But it's a thing that every each state can do on their own. Tí àwọn olóṣèlú bá ọlọ́pọlọ àtọpọlọ wọn bá pé tó máa ní làákàyè, ẹ wá wo nǹkan tó ń fojú arákùnrin rí. Election ò tí ì dé o, ẹ ti ń ṣe jàǹdùkú. Ṣé rí àwọn tí máa direct ọ̀rọ̀ mi sí jù ní èní òun ni ẹ̀yin tẹ̀ǹtẹ̀ láwọn olóṣèlú tó ń lò yín fún jàgídíjàgan, ẹ̀yin tí wọ́n ń lò fún talk. Kò lè ẹ lè rí ọmọ wọn, àwọn tẹ̀ǹtẹ̀lé tó ràn yín níṣẹ́ dé tòrótòró, wọn ẹ lè rí ọmọ abẹ́ ti rí ṣe Tinubu rí kẹ́rí kó lọ yọ àdá kó lọ yọ ògbó níbì kankan, ẹ lè rí ṣe Tinubu kó ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti ra fúnṣọ̀ fún un. Wọn ò lè fẹ́ kọ́ ọmọ wọn kú, wọ́n lè rán ẹ̀yin níṣẹ́, wọ́n á fún yín lówó, wọ́n á ní kẹ́ lọ máa pààyàn. Ẹ wo nǹkan tó ń fojú máa ń rí. Gẹ́gẹ́ bó dẹ̀ ṣe sọ, allegedly bó ṣe sọ, ó ní Ayédàtiwa ló rán àwọn tó wá nà wọ́n wọ́n yẹ̀yẹ́ máì, wọ́n yẹ̀yẹ́, wọ́n yaṣọ mọ́ lọ́rùn. Ó ní wọ́n gba fóònù, wọ́n gba party card wọn, wọ́n gba kí ló ti pè fóònù, party card and what else? Okay. Gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀n nínú fọ́nrán yìí. Gbogbo ẹ̀ lẹ́gbọ̀n nínú fọ́nrán yìí. Mo rí picture yẹn, òun mo lò sí ojú kíní tẹ́rí yẹn. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ l'Ondo State? Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà? Òṣèlú bó bá ọpá bó bá ọbú lẹ́sẹ̀ ò lẹ́ ń ṣe. Kí nìkan gan tẹ̀ ń jà fún? This is my concern. Nǹkan tó mò ń concern fún ni tí mo fi ń direct ọ̀rọ̀ sáwọn olóṣèlú ìlú ti tèmi. Kí nìkan tẹ̀ ń jà fún? Kí nìkan tẹ̀ ń jà fún? Nígbà tó jẹ́ pé everybody they are going there because of their pocket. And wọn fẹ́ kẹ́yàn sọ òótọ́ ọ̀rọ̀. The truth must be said. Òótọ́ ọ̀rọ̀ yẹn lè dìyàn lẹ́nu mú kẹ́yàn máa sọ̀rọ̀. Ẹ̀yàn máa sọ òótọ́ ọ̀rọ̀. Kí lẹ̀ ń jà fún? Ẹ wá sọ, ẹ jáde síta kí ẹ wá sọ fún wa. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ kó jọ lé ní gbogbo ẹ̀yin olóṣèlú bó lẹ ti rí owó ẹ̀. Ṣé bó owó àwọn ọmọ Nàìjíríà ni? Àbí iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Most of you don't have any job. Most of you, no occupation. Kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe? Business wo lẹ̀ ń ṣe? Business tẹ̀ ń ṣe bó lẹ ti rówó tẹ̀ fi ń ṣe? Everybody they are running to politics láti lọ kó owó. Ṣé ẹ ń ṣe nítorí ará ìlú ni? Àbí ẹ ń ṣe nítorí ará yín? Ẹ ṣe rántí ọjọ́ àtúbọ̀. Yes, my name is Barrister Shola Ajishafe, a member of the All Progressives Congress. I'm one of the main opposition leaders to the AYEDATIWA government in Ondo State. I'm a member of the All Progressive Congress, and today we gathered at the State Secretariat
the stakeholders meeting that was supposed to be held there today. But alas, AYEDATIWA sent his guns to the place, and all hell was let loose. I was trying to rescue one elderly man who has almost fainted, myself and Ijabi and 3 other strangers. We were trying to help the man when one of the thugs recognized me. I know the guy. I know him. I pointed to it. This is Ajishafe. This is Ajishafe. And that was how they started beating me. Look at my clothes. See. They took my phone, took my wristwatch, took my party card, and they beat the hell out of me. I only got out of that place alive because another of the thugs recognized me, prevailed on them to leave me. Look at my head. They pushed me, hit me. The issue is this: let AYEDATIWA know this. We are members of this party. We are the owners of this party. He cannot chase us out of this party. I've made myself the voice of the voiceless in this party. I've made myself the voice of the voiceless in Ondo State. The misgovernance, the corrupt system that AYEDATIWA is running in Ondo State. I have taken it upon myself to point it out to him. If he has decided to turn himself to an apron, as long as some of us live, we put a check to his misgovernance. This is not democracy that AYEDATIWA is practicing. And I will not run away from him. Let AYEDATIWA know. Let AYEDATIWA know that no emperor reigns forever. My name is Shola Ajishafe. I'm a son of the Ulukoro family of Ikomoka Akoko. My forefathers, my grandfathers are warriors. We are warriors. We are warriors. My name is Shola Ajishafe. First of his name, 7th of his generation. Let AYEDATIWA know. We will not run away. This party must survive. We are supporters of Asiwaju Bola Ahmed Tinubu, and nothing in this world can take us away from this party. ẹ rántí ẹ wo bọ́n ṣe ṣe bàbá tó ní ìyàwó tó lọ́mọ tó lẹ́bi tó lára, ẹ wo bọ́n ṣe ṣe ọmọ àkókò tiẹ̀ ní máa ọlọ́mọ àkókò àbí ó dàpọ̀ ọmọ ọ̀kà kọ́ ló lóun jẹ́ àbí I think so. ẹ wo nǹkan tó ń fojú ẹ̀ rí bó ṣe rí náà nìyẹn, nǹkan tójú ń wá lójú ń rí, iṣẹ́ ọwọ́ gbogbo yín náà nìyẹn. Kẹ́ ẹ máa lé ẹ̀mí ara yín bẹ́ẹ̀ ṣe lépa ẹ̀mí ara yín kiri, òun lẹ́ẹ̀ máa ṣe nítorí pé ẹ̀ ń ṣòṣèlú. Bẹ́ẹ̀ ṣe máa lépa, mo gbọ́ sítórì kan lénìí, ẹ̀rù bà mí. ẹ wo El-Rufai, former governor of Kaduna àbí, yes, Nasiru El-Rufai, ẹni tí wọ́n fún ní sẹ́nítọ̀ tó kọ̀ tó gbà, ẹ wo tó ń pa nínú Nàìjíríà. Ó lọ háàkì àkáǹtì àwọn olórí ológun, gbogbo nǹkan tó máa ń sọ lórí ọ̀rọ̀ ààbò gbogbo ẹ̀ ló ń wọnú etí ẹ̀, òun ló ń fún àwọn agbésùmọ̀mí ní ọwọ́ náà. Ó wà lọ́gbà àwọn EFCC, ó yẹ kán lọ hand over fún DSS ńsìn ní kán fìyà jẹ dáadáa, kó pọ̀tọ̀ fún ẹ̀ sílẹ̀, kán gbàṣẹ̀kẹ̀rẹ̀ ẹ̀ lábàrá kó pọ̀tọ̀ fún ẹ̀ lẹ̀. A lot of things wà nù. Àníkẹ́ pín Nàìjíríà, àwọn tó ń da Nàìjíríà rọ àwọn northers ni. Ẹ wo orúkọ tí àwọn United States of America list síta, àwọn tí wọ́n gbẹ́sẹ̀ lé dúkìá wọn ní ìlú wọn náà, gbogbo pátápátá àwọn ọmọ òkè ọya lọ́hùn. Kí làwọn á ṣe pẹ̀lú wọn?
ẹ lọ wo orúkọ wọn, ẹ lọ ka news, kẹ lọ wo orúkọ àwọn tó ń gbẹ́sẹ̀ lé nǹkan ni àwọn dúkìá wọn, àwọn ọmọ òkè ọya ni. Tí ó kọ́ dídán ká ṣe pọ̀ ni. Wọn ò fẹ́ kí àlàáfíà jọba. El-Rufai ó jẹ́ nígbà tó serve, ìgbà tó ṣe youth corps, I think Ọbásanjọ́ farm ló ti ṣe youth corps. Lẹ́yìn ìgbà tó serve tán, Ọbásanjọ́ mú pé àwọn ọmọdé ọmọlọ́pọlọ pípé ni. Ó ṣe ìjọba pẹ̀lú Ọbásanjọ́. Ó ṣe ìjọba pẹ̀lú Tinubu nígbà tí Tinubu. Náà ó wá di ti Buhari nsìn, ó di ti Tinubu. Àmì ó ṣe ìjọba pẹ̀lú Buhari. Ó di Tinubu, ìjọba Tinubu á ṣe wálẹ̀ ni wọ́n wá. Wọ́n bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi, wọ́n pò pọ̀. Ṣé ẹ ti rí bó ṣe rí nsìn ọmọ Yorùbá? Ẹ má jẹ́ ká fi sentiment sí. Àlàáfíà ò lè jọba. Ṣé ẹ rí Nàìjíríà? A lot of things ń ṣẹlẹ̀. Nígbà tá à ń wò pé kí ló ń ṣẹlẹ̀? Àwọn ìjọba Amẹ́ríkà ti send army wa, àwọn bíi 100 ló dé lánàá. Ẹ sì máa gbọ́ pé wọ́n jiyàn gbé. Ibo ni gbogbo wàhálà ẹ̀sìn wá? Àṣé kòkòrò tó ń jẹ̀fọ́ inú ẹ̀fọ́ ló wà. Àṣé kòkòrò tó ń jẹ̀fọ́ inú ẹ̀fọ́ ló wà. Bẹ́ẹ̀ ṣe ń pàkọ́ nìkan rúwé egbèrè ọ̀tẹ̀. Irú ìlú wo leléyìí? Kò kọ́ dídán ká ṣe papọ̀. This is a very simple thing. Ọdún mo fẹ́ ká fàyọ nínú ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀. Ṣé dídán ni? Kò kọ́ dídán ká ṣe pọ̀. Ẹ jẹ́ káwọn Fúlàní kó máa para wọn lọ, káwa dẹ̀ dá dúró. Kí Biafra dá dúró, Biafra náà fẹ́ dúró. Ṣé dídán ni? Ẹ̀dẹ̀ lẹ́ẹ̀kọ́ ẹni dídán ká ṣe wọ́n Nàìjíríà. Ṣé wọ́n Nàìjíríà wọ́ọ̀kì ni? Ṣé wọ́ọ̀kì ni? Pẹ̀lú gbogbo nǹkan tá à ń dojúkọ yìí. Pẹ̀lú gbogbo nǹkan tá à ń dojúkọ. Ẹ wo àwọn ọ̀rọ̀ tí El-Rufai ń sọ. Ó sọ jáde nínú public pé òun hack account. Ṣé ó yẹ kéèyàn sọ orú ọ̀rọ̀ ìkẹ̀dẹ̀ kó sì máa rìn kiri? Kí ni ọ̀bọ ṣe sọrí tí náà kí ò ṣe láwọn ará ibi yìí? Tó dẹ̀ yẹ kó wá ṣe nǹkan, kò dẹ̀ sí nǹkan tá kẹ̀yìn ẹ̀ jáde. Kò sí persecution kankan, nothing will happen. Nothing will happen. Kò sí nǹkan tó máa ń ṣẹlẹ̀. Kí ló ń lọ nínú ìlú? Kí ló ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà? Ẹ wo, ẹ̀yin ọmọ Ondo State, ẹ jáwé agbéjẹ́sọ́wọ́ o. Ẹnu kò yín o. Ẹnu ń pọ̀ jù lórí yín o. Oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí. Inú wa ò ń dùn sí àwa tó wà outside the country. Inú wa ò dùn sí. Ẹ wo bàbá ẹ̀sẹ̀ ọmọ ṣe yẹ̀yẹ́. Wọ́n dẹ̀ lá Ayédàtiwa, wọ́n láwọn àwọn gáàngì ẹ̀ ni. Àwọn gúrùpù Ayédàtiwa ló lọ ṣe bàbá ẹ̀ lọ́ṣẹ́ bí ilé. Ẹ jẹ́ ká máa wò nǹkan tá jáde lọ́la lórí ẹ̀. Ẹ wo ẹ̀yin ènìyàn wa, mi ò ní sọ̀rọ̀ pẹ́ jù. A ní rí ju báyìí lọ. Ẹ bá wa pín ètò ìkáàkiri. Àkàlàmàgò TV náà ni o. Thank you.